Yeah, ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn wa, mo kí wa ní gbogbo ibi tí a bá wà. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí ọba Solomon sọ. Ẹ farabalẹ̀ ẹ wò fọ́nrán ìtàn. Ẹ gbọ́ nǹkan tí ọmọ Fúlàní tó fi àwa ọmọ Yorùbá ń wé. Ṣé à ń pariwo yìí? Ó dàbẹ́ ni pé bóyá àmọ́ nǹkan tá à ń ṣe. Ó jọ bíi pé àmọ́ nǹkan tá à ń ṣe. Ṣùgbọ́n èmi rò pé ó yẹ kẹ́ lè máa mú nínú àwọn ìlàkàyè, nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ. Ẹ gbọ́ nǹkan tí ọmọ Fúlàní fi àwa ọmọ Yorùbá ń wé. This is a big slap. This is a big slap. Àwọn nǹkan wọ̀nyí wà nílẹ̀, a rí nǹkan ṣe sí. Àwọn nǹkan wọ̀nyí wà nílẹ̀, àwọn bàbá wa ò rí nǹkan ṣe sí. Èmi jù ọ́, èmi ò jù ọ́ ni wọ́n bá kiri. Ẹ wá gbọ́ ohun tí ọba Solomon sọ. Ẹ wá gbọ́ ohun tí ọba Solomon sọ. Ọba Solomon ni wọ́n ń jíyàn gbé ní Ìgbómìnà. Ìlú baba ńlá, wọ́n ti sọ bẹ̀ dahoro. Ọba aládé ó ti sáfìlú sílẹ̀. Àti ẹ̀gbọ́n wọn láwọn ọba kan ní Èkó ni wọ́n gbé ń sìn. Èmi ò gbọ́rú ẹ̀rí nínú ìtàn kọ́ba fìlú tó jọba lé lórí kó sáfìlú sílẹ̀ nítorí ọ̀rọ̀ àwọn Fúlàní. Àárín nǹkan ṣe sí ilé èyí tó yẹ ká gbìmọ̀ pọ̀ káwọn ọba wa kan pè pàdé pàjáwìrì pẹ̀lú àwọn ológun wa. Ààrẹ ọ̀nà kakanfò wà ń bẹ̀, ẹ pè é. Ìwọ ọba tí Ilé Ifẹ̀, olórí ológun tẹ̀yìn ní ẹ pè wọ́n ẹjọ́ jòkó kẹjẹ́ ká flush Fúlàní lọ lórí ilẹ̀ wa. Irọ́ o. Èmi jù ọ́, èmi ò jù ọ́ ò là ń bá kiri. Ẹ wá gbọ́ nǹkan kí n ṣe ẹnu mi lẹ́ẹ̀tì gbọ́. Kò tó bẹ́ẹ̀ kó gba ẹnu mi kí máa pè ní òsínwín ọba pé ẹ ń jà sí ipò. Ẹ gbọ́ lẹ́nu ọba Solomon. Ó dẹ̀ lóhun tún sọ, ó ní orúkọ òun ni ọba àgbáyé. Ó lóhun sọ, òun ti tún sọ pé ọba kọ́ba tó bá ń jà fún ipò tí kò bá wa rí nǹkan ṣe sí ọ̀rọ̀ bí Fúlàní ṣe ń pa wá. Ó ní àrá lápa ọba náà. Ó lọ ọba náà á kú sí orí àpèrè. Ẹnu ọba Solomon lẹ́ẹ̀tì gbọ́. Ó ní ṣùgbọ́n ọba tó bá wa rí solution pé kí gbogbo ọmọ Yorùbá ká tẹ̀lé. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, gbogbo ọmọ Yorùbá ti gbà wípé ẹ̀yin ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá. Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀jájá one, gbogbo àwọn ọmọ Yorùbá ti gbà wípé ẹ̀yin ni olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá pátá. Ṣùgbọ́n wọ́n ń pè bìkan ní Ìdó-àní, bóyá Ìgbómìnà náà ń pè. Wọ́n ní àwọn Fúlàní ń pa èèyàn níbẹ̀. Wọ́n ní wọ́n ń jí àwọn èèyàn gbé ní àwọn agbègbè kan ní Ìṣẹ̀yìn, ní Ṣakí, oríṣiríṣi. Ẹ jọ̀ọ́ lè bá wa wá àkọ́ṣe sí. Kì í ṣe kan tó tọ́ kí wọ́n máa pa ọmọ ènìyàn lójú ènìyàn kí ènìyàn má lè rí kankan ṣe sí. So ẹni ọba tó bá jàdùn olórí tí wọ́n dẹ̀ ń pa àwọn ènìyàn ẹ̀ tí ò ṣiṣẹ́ olórí, Ṣàngó máa pa ọba náà. Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. I come again. Ẹni ọba tó bá ń jàdùn ipò ní ilẹ̀ Yorùbá tí wọ́n pa àwọn ènìyàn ẹ̀ tí ò rí kankan ṣe sí, tí ò rí kankan sọ, tí ò rí solution sí, tó dẹ̀ sọ pé òun ni bàbá wa, Ṣàngó máa pa ọba náà àti gbogbo àwọn tó ń gbè sẹ́yìn ọba náà. Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. Ní báyìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má yẹ ká gbè sẹ́yìn ọba kankan mọ́. Ọba tí gbogbo wa máa gbà wípé òun ni olórí gbogbo wa nílẹ̀ Yorùbá, òun ni ọba tó bá bá wa wá ojútùú sí ọ̀rọ̀ kidnapper tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Òun ni ọba tó bá bá wa wá solution sí ọ̀rọ̀ ìjínigbé tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Tàbá rí ọba tó gbé adé òfò kan sórí tí wọ́n ń pa àwọn ènìyàn ẹ̀ tí ò sọ̀rọ̀, tí wọ́n ń rèpù àwọn ènìyàn ẹ̀ tí ò rí kankan ṣe sí, tí wọ́n ń ba oko àwọn ènìyàn ẹ̀ jẹ́ tí ò rí solution sí, tó wá ń claim àgbà, Ṣàpàná máa pa ọba náà. Àti wá àti àdí tó wà lórí ẹ, Ṣàngó máa pa yín, Àjàtálá máa pa yín, Ọbàtálá máa pa yín. Orí oyè tẹ́ wà yẹn ẹ máa sán kù. Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. Ìdí rèé o. Wọ́n ní a ò lè fi ènìyàn jẹ oyè àwòdì kó má lè gbẹ́dìyẹ. Ilẹ̀ Yorùbá ti mẹ́hẹ. Àwọn ibi tí àwọn ajínigbé, àwọn apànìyàn
àwọn kidnappers ti wọ̀ nílẹ̀ Yorùbá ti pọ̀. Please, ìwọ ọba tó bá mọ̀ pé olórí wa ni ẹ́ àti rẹ́dì, ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ̀ pé olórí wa ni ẹ́, báwo la ṣe fẹ́ mọ̀ pé bàbá wa ni ẹ́? Òun ni wípé kó bá wa wá ojútùú sí ọ̀rọ̀ à ń jí ènìyàn gbé, wọ́n kidnap ènìyàn sí ilẹ̀ Yorùbá. Ọba kọ́ba tó bá bá wa ṣe bẹ́ẹ̀, gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ jẹ́ ká tẹ̀lé ọba náà. Ṣùgbọ́n ẹni ọba tó ò ṣe bẹ́ẹ̀, tó wá ń gbádé òfò kiri, tó wá ń claim wípé èmi ni bàbá, èmi ni igbá, èmi ni kòkò bàbá ìsásùn, tí ò dẹ̀ ti ṣe bàbá, lùkúlùkú máa lu ọba náà pa, kò ní pẹ́ lórí oyè. Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ọmọ Yorùbá má gbèsè ẹ̀yin ọba kankan mọ́? Ọba tó bá bá yín wá solution sí ojútùú nǹkan tó ń ṣe yín nílẹ̀ Yorùbá, òun ni kẹ́ mú lórí yín. Kì í ṣe ọba tó kọ́kọ́ dé tí ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́, kì í ṣe ọba tó dé láàárín tí ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́, kì í ṣe ọba táwọn máa ga pákiri títì tí ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́, kì í ṣe kọ́tà wà nídìí nílẹ̀ Yorùbá nìyẹn. Ọba tó máa bá wa wá ojútùú sí ọ̀rọ̀, sí wàhálà tó dé bá ilẹ̀ Yorùbá, òun ló lórí wa. Òun ni a fẹ́ máa tẹ̀lé àpẹẹrẹ. Kì í ṣe ọba tó máa wí wóró lórí íńtánẹ́ẹ̀tì nìkan. No. Wọ́n pe àwọn ibì kan ní Ìdó-àní, bóyá Ìdó-àní ni wọ́n pè, bóyá Ìgbómìnà, ó ní ìdúwé tó fi pe ibẹ̀ yẹn, tí wọ́n ní gbogbo àwọn baálẹ̀ ibẹ̀, gbogbo wọn náà ti lé dànù, kò sẹ́ni tó lè gbèlú náà mọ́. So ẹni ọba kọ́ba tó bá ti bá wa wá solution sí ìṣòro tó ń dojúkọ ilẹ̀ Yorùbá, òun ni olórí ọba ní gbogbo ilẹ̀ Yorùbá o. Wọ́n ní abiyamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má ta sí wèrè. Abiyamọ tó gbẹ́kún ọmọ ẹ̀ tó ta sí wèrè, abiyamọ rádaràda ni o, abiyamọ rédèrèdè ni. So ẹni ọba kọ́ba tí ó bá ti bá wa wá ojútùú sí ọ̀rọ̀ wàhálà tó dé bá ilẹ̀ Yorùbá, tí Yorùbá máa fi wà ní ìṣọ̀kan, tí wọ́n ní máa jí wa gbé mọ́, tí wọ́n ní máa rape wa mọ́, òun ni olórí ọba nílẹ̀ Yorùbá o. Ire o. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọba Solomon. Ṣé ẹ gbọ́n tí ọba Solomon wí? Ọ̀rọ̀ rèé o, ọ̀rọ̀ rèé o. Òun tọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ náà ni. Bẹ́ẹ̀ ni. Òun tọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Ṣé ọba Solomon wíire àbí kò wíire? Ó wíire àbí kò wíire? Ẹ̀yin ènìyàn mi, ọba Solomon wíire àbí kò wíire? Ọ̀rọ̀ gidi ni eléyìí. Ọ̀rọ̀ gidi ni ọba Solomon sọ lẹ́nu. Wàhálà pọ̀ ńlẹ̀ àárín nǹkan ṣe sí. Báà ni wọ́n ṣe ṣe. Wọn ò ní dá sí. Wọ́n jí ọba ẹgbẹ́ wọn gbé wọn, kò sẹ́ni tó dá sí. Wọ́n pa ọba ẹgbẹ́ wọn, kò sẹ́ni tó dá sí. Kò sẹ́ni tó dá sí. Ibo ni agbára yìí wà? Ẹ lo agbára síbi tó tọ́. Ẹ fi ìgbéraga sílẹ̀. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí ọmọ Fúlàní sọ. Ẹ gbọ́ nǹkan tó ń fi ìran wa ń wé. Ẹ gbọ́ nǹkan tí ọmọ Fúlàní fi wá ń wé. Ẹ jẹ́ ká gbọ́. Àwọn Yorùbá sọ pé kí ló dé tí Fúlàní ò lè máa sọ èdè. Náà alhamdulilayi rabbil alamina. Àwa Fúlàní ẹ jẹ́ a sọ pé fọ́lọ́run ọba kò sí èdè táwọn ò lè gbọ́. Ká tó gbé bẹ̀ fún just 2 years ni àbí 1 year gan àgbèdè. Brain yìí tó bá jẹ́ ti kéwù ni ó wà ń bẹ̀, tó bá jẹ́ pé ti ìwé ni ó wà ń bẹ̀. Yorùbá Ọlọ́run ò bùn wọn lẹ́bùn méjì báyìí. Ẹ̀bùn méjì báyìí Ọlọ́run ò bùn wọn. Even ẹ̀bùn kéwù, ẹ̀bùn ìwé kò sí. Díẹ̀díẹ̀ náà ló wà. So wọ́n àìní wà ní tí Fúlàní bá kéwù, o lè fi wé Yorùbá tó kéwù náà. Tí Yorùbá bá kàwé, tí Fúlàní kàwé, o lè fi wéra wọn. The way they are speaking, the way tán sì máa sọ̀rọ̀ gan lásán, ó máa different. You dey whine. Ìran Fúlàní up. Ìran tó jẹ́ pé ní ẹ̀ẹ̀mẹ́rin láti jẹ president. Táìpù tọ̀dọ̀ tí yín sí comments. Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọ Fúlàní? Ó láwọn wà very intelligent. Mi ò mọ̀ pé irú ọ̀rọ̀ bí lè jáde lẹ́nu ọmọ Fúlàní. Àwọn ọmọ ìran kíran, àwọn ọmọ tí wọ́n ní ìran, àwọn ọmọ rédèrèdè tó yẹ pé wọ́n máa bá màálù sùn. Irú eléyìí máa ṣu, wọ́n máa ṣe ẹni ṣàkàṣàkà sí ìran títì mi. Ẹ̀yin bàbá wọn ẹ jọ, ìwọ̀sí yìí ti pọ̀ jù. Ìwọ̀sí yìí ti pọ̀ jù fún wa. Ìwọ̀sí yìí ti pọ̀ jù fún wa, ara wa ò gba gbogbo nǹkan wọ̀nyí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn, olóyè Májàsọ́lá Ìgbòho wà lọ́nà Ilé Ifẹ̀. Ọ̀nà Ilé Ifẹ̀ ni olóyè wà ń sìn. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé olóyè ò lọ sí Ilé Ifẹ̀. Olóyè ó wà lọ́nà Ilé Ifẹ̀ o. Ẹ bá fẹ́ para yín sí ìjọba lọ́rùn ní kẹ́ ẹ para yín o. Ayé kò tọ́. Èmi mọ̀ pé ẹnu ẹ ti wọ̀ ṣin.
torí mi ò rí fọ́nrán ẹ̀ látọjọ́ yẹn láti ìgbà tó ti rí olóyè tó lóyè ti lọ sí Èkìtì, olóyè lọ sí Ọ̀kà Àkókó, olóyè lọ sí ọ̀dọ̀ ọba Ọlọ́wọ̀ Madẹ̀, ó lọ bẹ̀ ẹnu gbogbo ó lọ sọ́dọ̀ ọba Àkúrẹ́, gbogbo ẹnu wúrowúro ayé kò tọ́ ẹnu ẹ̀ ti wọ̀ṣin. Ẹ jẹ́ ká máa ní sùúrù. Níjọ́ kìíní àná mo pè ẹ́, mo ní ọ̀gbẹ́ni ní sùúrù, olóyè máa lọ sí ọ̀dọ̀ ọba Ọọ̀ni Ifẹ̀. A lè kú gidi lọ sáàfin, ọba ní plan, ọba ní plan. Ẹ mọye àwọn ọmọ Yorùbá tó ń benefit ní ara Ọọ̀ni. Ẹ jọ̀ọ́ ẹ sọ nǹkan tó ń benefit lára Aláàfin Ọ̀yọ́. Àtọ́rí nǹkan tẹ́yìn bá mọ̀ lẹ́yìn á sọ, ẹ lọ sí Ọ̀jájá park tó wà l'Ákúrẹ́. Ọba Ọọ̀ni of Ifẹ̀ ó dà pé ó ní shopping mall sí Èkó, ó ní nǹkan náà sí Ìbàdàn, ó ní wọn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káwọn ọmọ Yorùbá lè benefit. Nínú ìtàn ilẹ̀ Yorùbá ẹ sọ fún mi ọba tó ti ṣe nǹkan tí àwọn ọmọ Yorùbá tó ń benefit ní ara ẹ̀. Ẹ jẹ́ ká ẹ sọ sí orí comment section. Ẹ dárúkọ ọba náà, ẹ dárúkọ nǹkan tí ó tó gbé kalẹ̀, ẹ dárúkọ nǹkan tó gbé kalẹ̀. Kì í ṣọ̀rọ̀ àbòsí, eléyìí kúrò ní ọ̀rọ̀ nǹkan tẹ́yàn bá rí lẹ́yìn á sọ, ohun tí o bá rí ni ká sọ, ẹ má jẹ́ ká fi tàbùsí sí. Ẹ jẹ́ ká mú ti ẹ̀gàn, ẹ jẹ́ ká pàtì sẹ́gbẹ̀. Now oríṣiríṣi question lọ, àwọn èèyàn ń béèrè pé Aláàfin mo rí nǹkan tó jáde lórí news lórí Tribune, wọ́n ní Aláàfin sọ pé àwọn UK àwọn ló fi wọ́n jẹ ọba àbí báwọn náà ṣe sọ̀rọ̀, gbogbo yóò ṣàtìyé. Nínú ìtàn kò sẹ́ni tó ń fojú rí Ọọ̀ni sójú, ẹnìkan ló ń ṣe olórí fún àwọn ọba tó kù, ìyẹn jẹ́ Aláàfin. Òun ni wọ́n mọ̀, òun ló lọ ń represent ọba nítorí pé kò sẹ́ni tó ń rí ọba Ọọ̀ni sójú, wọn ò rí Ọọ̀ni. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ ní Èkó, àwọn ọba kan ń jà, wọ́n dẹ̀ nídìí Ọọ̀ni ń bẹ̀, àwọn òyìnbó wọ̀nyí insist pé wọ́n gbọ́dọ̀ rí Ọọ̀ni. Kí ni wọ́n fẹ́ ṣe? Wọ́n ní Ọọ̀ni kí nìkan tó need? Ọọ̀ni need, ó lóun nídìí màálù ṣe mẹ́wàá àbí mélòó kan, okay, àwọn people inú wọn á double ẹ̀ times 3 màálù tí wọ́n need. Ó ní wọ́n á pa màálù yẹn, wọ́n ṣàṣàlàyé ibi tí wọ́n á pa sí, ẹ̀yin òpin tán wá, ó yé yín. Nígbà náà tá à ń wí, kò sí ọba aládé kan tó sùn sínú ààfin ní ọjọ́ tá à ń wí, include Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ ò sùn sínú ààfin ní ọjọ́ tá à ń wí. Kò sí ọba kan tó sùn, gbogbo wọn sáfi ààfin wọn sílẹ̀ ọ̀ǹtì tí Ọọ̀ni lọ tó padà sí Ilé Ifẹ̀ kó tó di pé àwọn ọba lè padà sínú ààfin. Kí ló wá délé ni tí Aláàfin wá ń jẹ gàba? Wọ́n ní pé kì í ṣe ojúlówó ọmọ Odùduwà ní Ọọ̀ni tó wà ń bẹ̀. Ṣé o rántí pé àpèrè bàbá yín ló jọba lé lórí? Ṣé o rántí pé adé bàbá yín ló ń dé sórí? Ṣé ẹ ń fèsì àwọn èèyàn in person ni àbí tí adé tó dé sórí òun ni wọ́n ń wò? Èmi rò pé tí adé ni òun lágbá, ó ju in fact wọn ò lè fi wé Aláàfin, ó jìnnà síra jù. Àpèrè yẹn, àpèrè Ọọ̀ni tẹ̀ ń wò yẹn, ó jìnnà sí Aláàfin, ó jìnnà síra jù. Ẹ má yẹ ká dà tán rú. Ẹ gbọ́ nǹkan tí ọba Solomon sọ, kì í ṣe nǹkan tá a nídìí nìyẹn. Ìrẹ́pọ̀ òun lèmi rò pa nídìí o. Bí a ṣe lè gbára wa sílẹ̀, bá a ṣe lè kọ́ńkà àwọn Fúlàní. Àwọn Fúlàní ti sọ, ẹ gbọ́ bí Yorùbá ṣe dùn lẹ́nu ọmọ Fúlàní. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, ìjẹ́ a lè rí ẹnikẹ́ni tó máa pàdé ọ̀gbẹ́ni lọ́nà tá sọ̀rọ̀ tí ẹ sọ pé ọmọ Fúlàní ni? Ẹ sọ fún mi. Kò sí ẹni náà tó lè rí tá sọ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí o ọmọ Fúlàní ni. Irọ́ o. Ó dán mọ́rán lẹ́nu ẹ̀, a ti gbà bọ́dé, wọ́n ti wọlé sí wa lára, a ti rò pọ̀, ẹ lọ sí àwọn òkè ògùn, wọ́n ti fẹ́ra wọn. Kí la ti fẹ́ ṣe léyìí sí? Kí la ti fẹ́ ṣe léyìí sí? Ṣé ìyẹn ló kàn sìn? Ṣé èmi jù ọ́ èmi ò jù ọ́ ló kàn? Ẹ jẹ́ ká gbé ọ̀tẹ̀ kúrò, ẹ jẹ́ ká fi ìlàkàyè, ẹ jẹ́ ká fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe. Ẹ jẹ́ ká fi ti ìlàkàyè ṣe gbogbo ohun gbogbo tá à ń ṣe lọ́wọ́ tá wà yìí. Inú wa ò dùn rárá bí wọ́n ṣe ń jẹ gàbálé, bí wọ́n ṣe ń tẹ àwọn ọba wa lójúmọ́lẹ̀. Imagine odidi ìlú kí wọ́n má rí ẹni kan ṣoṣo, gbogbo àwọn ará ìlú ti sáfì ìlú sílẹ̀. Àwọn Fúlàní á lọ sínú oko wọn, wọ́n á lọ ká èrè oko wọn, wọ́n á kó lọ sọ́jà, wọ́n á lọ máa tà. Nígbà tí bàbá mi kan ní ìlú mi, ó gbé kinní lé, ó ní òun ò gbúdọ̀ rí Fúlàní kankan kó wá ta anything ní ọjà. Nínú ìlú mi ẹ lè rí Fúlàní kó lọ sọ́jà lọ ta nǹkan. Ibi tó ti rí nǹkan tó wá ń tà wá ṣàlàyé. Ibi tí ó ti rí nǹkan tó lọ kó tó wá ń tà lọ́jà. Torí a gbọ́ pé wọ́n á lọ máa ká irú, ìgbá, wọ́n á lọ máa ká, wọ́n á ká, wọ́n á ságbe, wọ́n á máa tà lọ́jà. Oríṣiríṣi nǹkan ni wọ́n wá ń kó wá sọ́jà nílùú wa. Ṣùgbọ́n nígbà tí bàbá yìí gbọ́, Ajagungbébọn tí ó pe pàdé, ó ní
òun gbé ẹsẹ̀ lélẹ̀ ni òun gbọ́dọ̀ rí Fúlàní ẹyọ kan nínú ọjà mọ́. Ẹ̀yin èèyàn, ìtàn tó gùn ni o, ẹ jẹ́ kí ṣàrà fìyẹn lẹ̀. Inú mi ń dùn nítorí pé ibi táwa ti jáde ẹ má yẹ kí tàn yín, wọ́n ń gbìyànjú. Mo ṣe ìbà fún gbogbo àwọn local vigilante wa, wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì, mo kí gbogbo yín. Ẹ rí i pé ẹ ò rí wa lórí live lẹ́nu ọjọ́ mẹ́ta. A wà ní ìrìn àjò, mi ò sí ní country tí mo wà ń sìn, mo wà ní ìlú ìmíì ni mo wà. Òní ẹ fi rí wa, la fi ń ju àwọn fọ́nrán kéékèèké kó má di pé àárín nǹkan fún yín. So bó ṣe jẹ́ nìyẹn, mo kí wa. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń wò wá fúngbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe sí orí YouTube channel yìí. And don't forget, mo rí gbogbo comment, ẹlòmíì tí ẹ ń bú wa. Mo rí nǹkan tẹ́nìkan sọ pé mi ò ní làákàyè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba tí Ọlọ́run fún mi, pé mi ò ṣe ọmọ àlè ilẹ̀, mi ṣe ọmọ ilẹ̀ Òtùfẹ̀, mi ò kí ń ṣe ọmọ àlè, ọmọ ọkọ ni mí. Èmi ò lè kọ̀dí síta kí n máa tọ̀ sínú ilé, kò possible. Èmi kò lè work, irú ẹ̀ ò lè work. So bó ṣe jẹ́ nìyẹn, a ní jù báyìí lọ. Ẹ jẹ́ ká fàdúrà tí gbogbo àwọn tó lọ sí Ilé Ifẹ̀ pé àyùlọ àyùbọ̀ lọ́wọ́ yẹn lọ, wọ́n á lọ rí, wọ́n á bọ̀ rí. Ìkọ́hùn kọ́ bá láì kọ́hùn kọ́ ọmọ ejò lẹ́sẹ̀. A ní gbọ́ aburú sí ẹnikẹ́ni wọn. Èmi ọmọ yín náà ni Àkàlàmàgbò TV. Ajúṣe fún gbogbo wa. Thank you all. Bless.